Johnson jọ Ọlọrun lólè, àga ìjókòó Ọgọrun-Un ló jí kó ní ṣọ́ọ̀ṣì. Ọgbà ẹ̀wọ̀n kan tó wà ní Kéfì nítòsí Àbújá olú ìlú ilẹ̀ wa ní géńdé tí wọ́n ń porúkọ ẹ̀ ní Johnson Shedrack wà báyìí. Adájọ́ ló pàṣẹ kí wọ́n sì lọ tọ́jú ẹ̀ pamọ́ síbẹ̀ náà látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó rí Olúwa fín, ó jolúwa lólè, ó sì tẹ òfin ìjọba lójú. Àga oníke Ọgọrun kan táwọn olùjọsìn fi ń jókòó nínú ṣọ́ọ̀ṣì kan tó wà nílùú Àbújá ló lọ jí kó. Wọ́n ló tún jí omi inú ike méjì. Òpin ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn agbófinró wọ́ afurasí náà tóoru lọ ilé-ẹjọ́ Upper Area Court kan tó wà l'Àbújá ni wọ́n fojú rẹ̀ bà tí wọ́n sì ka ẹ̀sùn tí wọ́n torí ẹ̀ mú sí i létí. Agbèfọ́ba Ọlárẹ̀wájú Ọ̀ṣọ́ ṣàlàyé ní kóòtù náà pé níṣe ni Johnson tó ń gbé lágbègbè Gídáńdáyà ní Òrùzò, Àbújá yọ́kẹ́lẹ́ wọnú ṣọ́ọ̀ṣì tí wọ́n forúkọ bò láṣìírí náà lóru, ó sì kó àwọn àga ìjókòó wọn lọ tẹ́nikẹ́ni ò sì fura sí i. Ọ̀ṣọ́ ní pásítọ̀ Uche Eke tó ń ṣolùṣọ́ àgùntàn ní ṣọ́ọ̀ṣì náà ló mú ẹjọ́ afurasí ọ̀daràn ọ̀hún wá sí tọlọ́pàá. Ó ní wọ́n ti ja ṣọ́ọ̀ṣì àwọn lólè. Èyí ló mú káwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ́ sígboro ni wọ́n bá ń fimú fínlẹ̀. Wọ́n lọ́pẹ́lọpẹ́ àwọn ọdẹ àdúgbò ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣọ́ Johnson. Ṣé wọ́n ní a kì í mara fi pamọ́ tó ẹni tó ń ṣọ́ ni? Wọ́n ní níbi tí afurasí yìí ti ń yọ́kẹ́lẹ́ ta àwọn ṣíà náà ni wọ́n ti mú un kí wọ́n tó fà á láwọn ọlọ́pàá lọ́wọ́. Agbèfọ́ba ní lásìkò ìwádìí àwọn bá mẹ́ta nínú àwọn àga ìjókòó náà nílé ẹ̀. Wọ́n tún bá àmukù omi inú ike ìyẹn bottle water tó wà ní ṣọ́ọ̀ṣì náà nílé ẹ̀ pẹ̀lú. Ó sì ti ń ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe rìn fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Lẹ́yìn tí wọ́n ti ka àwọn ẹ̀sùn ẹ̀ sí létí tán, Johnson lòun ò jẹ̀bi. Èyí ló mú kí adájọ́ kóòtù náà Malam Hasan Mohammed pàṣẹ kí wọ́n sì lọ tọ́jú ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n náà káwọn ọlọ́pàá lè ráàyè fi ìwé ẹ̀sùn ṣọwọ́ sọ́dọ̀ àjọ tó ń gba àwọn adájọ́ nímọ̀ràn. Ó sì dá ọjọ́ míì nínú oṣù kẹrin tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.